إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحابه ومن سلك مسلكه واستنى بسنته وسار على دربه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أيها الإخوان والأخوات، أحييكم بالتحية المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. A dá ọpẹ́ fún Ọlọ́run Ọba, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kó jọ lẹ́yìn ìgbà tí Ọlọ́run Ọba Allah ti fi wá sórí ìlànà tiẹ̀ tó sì fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà súnà Ànábì sallallahu alayhi wa sallam. Kọ́lọ́run Ọba kó má jẹ́ kẹ́sẹ̀ wá yẹ̀ kú ń bẹ láíláí. Kọ́lọ́run Ọba kí ó ṣe àlékún ìmánì wa, kí Ọlọ́run Ọba kí ó ṣe àlékún oore wa, gbogbo ohun tí ń jẹ́ oore tayé àti ti àlùkìyámà Kọ́lọ́run Ọba kí ó ṣe fún gbogbo wa lápapọ̀. Abára dúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó sọ wa tó ní kémi àti yín pa máa bẹ lórí ilẹ̀ títí di àsìkò tí àwa nú ẹ̀ yìí. Oore ńlá ni Ọlọ́run Ọba ṣe fún wa, tọ́lọ́run bá fún wa lẹ́mìí gígùn lò. Oore ńlá lọ́lọ́run Ọba ṣe fún wa, torí pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó ní khairukum man tala umruhu wa hasuna khuluquhu. Ẹni tí Ọlọ́run bá aláàbá ní kẹ́mi ẹ̀gùn, Ọlọ́run bá sọ̀rọ̀ ńlá fún ó lẹ́ni tó lóore jù nù yín iná lẹ́ni tẹ́mi ẹ̀gùn. Wa hasuna amaluhu. So khairukum man tala umruhu wa hasuna amaluhu. So bí riwaya yẹn ṣe wá nìyẹn, Ọlọ́run ṣàforíjì fún wa. So ẹni tó lóore jù nù yín ó ní man tala umruhu, ẹni tẹ́mi ẹ̀gùn lóòótọ́, wa hasuna khuluquhu wa hasuna amaluhu. So mọ́bẹ́mi ẹ̀ sì gùn yẹ bẹ́ẹ̀ náà ni ó sì fi ṣiṣẹ́ olóore, iṣẹ́ rẹ̀ dá iṣẹ́ rẹ̀. Kọ́lọ́run Ọba Allah kó jẹ́ kẹ́mi wá máa gùn lórí iṣẹ́ rẹ̀. Kọ́lọ́run Ọba kó má ṣe wá lẹ́yìn tẹ́mi rẹ̀ ó gùn lórí iṣẹ́ ẹbú. Kọ́lọ́run má jẹ́ a lè ṣiṣẹ́ ẹbú. Kọ́lọ́run Ọba kó ṣàánú wa àtẹ̀mí àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Òun náà ni mò ń ṣe gbogbo àdúrà tí mò ń ṣe fún Kọ́lọ́run Ọba kí ó ṣe bẹ́ẹ̀ fún wa, kó ṣe àánú wa, kó ṣàlékún àánú ẹ̀ fún wa. Ètò wa tí a ń pè ní Bayanul Haqqi, òun náà ni ó tún gorí afẹ́fẹ́. Bayanul Haqqi, ètò òdodo tá à ń ṣàlàyé òdodo fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Àdúpẹ́ fọ́lọ́run, Ọlọ́run Ọba Allah ó ń dà wá lágbà, ó ń tàn wá ká, ó ń jẹ́ kí oríire náà ó máa dé tí gbọ́ gbogbo àwọn èèyàn. Àdúpẹ́ fún Ọlọ́run Ọba lórí oore yìí. Ọlọ́run Ọba Allah kó dákun kó jọ kí ó máa ṣàlékún ìmánì rẹ̀ fún wa àti àlékún ìmọ̀nà. Ntọ́lọ́run Ọba ò sọ, Ọlọ́run má jẹ́ ká lè sọ lórí ètò wa yìí. Ọlọ́run má sì jẹ́ ká lè sọ káàkiri gbogbo ibi tá a bá ti máa sọ̀rọ̀. Ntọ́lọ́run Ọba ò sọ, má jẹ́ ká lè sọ. Ntá Ànábì sallallahu alaihi wasallam ò sọ, Ọlọ́run má jẹ́ ká lè sọ. Ọlọ́run má ṣe wá nìkan nínú àwọn tí ó mọ̀ sí àwọn èèyàn lọ́nà. Ọlọ́run ṣàánú wa. Gbogbo àwọn tí wọ́n wá ti ń ṣàwọn èèyàn lọ́nà, Ọlọ́run bá wa tún ọkàn wọn ṣe, bá wa tún ọkàn wọn ṣe, bá wa tún ọkàn wọn ṣe. Jẹ́ kí wọ́n lè ronú pìwàdà, kí wọ́n má sí àwọn èèyàn lọ́nà mọ́. Jẹ́ kí wọ́n lè ronú pìwàdà kúrò níbi ìbẹ̀sìn Ọlọ́run Ọba jẹ́. Bá wa ṣe bẹ́ẹ̀ fún wọn. Ó rọrùn fún Ọlọ́run Ọba láti ṣe bẹ́ẹ̀, láti tún àwọn èèyàn ṣe. Àwa náà Ọlọ́run Ọba Allah ló tún wá ṣe. Bọ́lọ́run Ọba bá tún wá ṣe, àwa náà ò lè ṣàdédé jẹ́ ẹni tí ó rí mọ́nà Ọlọ́run Ọba. Ọlọ́run Ọba Allah ni ọba tó ń tún ẹ̀dá sí. Kọ́lọ́run Ọba kó tún ẹnì kọ̀ọ̀kan wá sí níbi tí a kù sí. Lónìí in tí a gbéyẹ̀wò àbí tá máa pè wá sákìyèsí sí, òun ni nǹkan tí ọ̀rọ̀ eléyìí tí Mudirul Markazi Alfa Habibu Adama Abdullahi Al-Alori, Mudiru Markazi ti Agége ní ìlú Èkó ń bí, ọ̀rọ̀ tí wọ́n sọ nínú Ramadan nípa Ìmáàmù Al-Bukhari, nípa Ìmáàmù Bukhari tí wọ́n ṣe tírà Sahihul Bukhari tí gbogbo àwọn àfá al-umma yìí tí wọ́n panu pọ̀ pé asahul kutubi ba'da al-Qur'anil Karim aw ba'da kitabillah Sahihul Bukhari. Sahihul Bukhari
òun ni pé lẹ́yìn ìgbà tá bá ti mú tírà Ọlọ́run ọba tí í ṣe Al-Qur'anul Karim nínú ẹ̀sìn Islam tá a wà yìí, tírà tó tún dáa jù lórí ilẹ̀ lẹ́yìn Al-Qur'an òun náà ni Sahihul Bukhari, òun náà ni Sahihul Bukhari, ijma'ul ummah, ìpanupọ̀ gbogbo àwọn àyímá ẹ̀sìn yìí ni. Naam, afa Habibullahi Adam al-Alori nínú tafsiri wọn tí wọ́n wá ṣe nínú Ramadan eléyìí tó lọ yìí, wọ́n wá sọ̀rọ̀ ọdún wọn ti ń sọ̀rọ̀ rẹpẹtẹ tí wọ́n ti ń ba Imam Bukhari jẹ́, tí wọ́n sọ pé tírà àwọn tí wọ́n mú wá àwọn pé àwọn àdìsí kan ò dá, àwọn kan ò sí gbá, wọn ò sáwó, wọn sọ gbọ́ ẹ lóríṣiríṣi bila delil, bila delil. So tí wọ́n kàn ń sọ bóyá ká sọ pé wọ́n kẹ́kọ̀ọ́ nípa hadith, wọ́n ṣe mustalah al-hadith, wọ́n mọ̀ nǹkan kan nípa hadith, torí pé tí wọ́n bá mọ̀ nǹkan nípa hadith, irú àwọn ọ̀rọ̀ burúkú tó ń jáde lẹ́nu wọn kò ní jáde rárá. So in téèyàn ò bá sì ti mọ̀ èèyàn mọ̀ ń sọ̀tá rẹ̀ ni. So torí ẹ̀ ló fi jẹ́ pé ibi ìmọ̀ tó ò bá ti mọ̀ wàá gbẹnu ẹ dákẹ́, ò ní sọ̀rọ̀ lọ síbẹ̀ rárá títí tó fi mọ̀. So béèyàn ò bá sì mọ̀ ó máa ń mọ̀ pé òun ò mọ̀ ni, ṣùgbọ́n béèyàn ò bá mọ̀ tí ò bá tún mọ̀ pé òun ò mọ̀, aburú ńlá, àdánwò ńlá ló ṣe irú ẹ̀ níbẹ̀. So eléyìí wà lára tó ṣe àfá Habibu Mudirul Markaz tí wọ́n wá ń sọ ìsọkúsọ tó pọ̀ rẹpẹtẹ tí a máa mú lẹ́yọ kọ̀ọ̀kan lórí ètò wa yìí pẹ̀lú àánú Ọlọ́run. Àmọ́ tí mo kọ́kọ́ fẹ́ sọ ń bẹ̀, eléyìí tí máa kọ́kọ́ sọ òun yóò jẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórí ètò Bayanul Haqqi tí a fi ṣe rọ́dù láfi dé ìsì ọ̀rọ̀ padà fún àfá Habibu al-Markaz. A dá ọ̀rọ̀ wọn padà sí wọn lẹ́nu torí pé kullun yuqad wa yurad, gbogbo èèyàn láti gbọ́rọ̀ rẹ̀, gbogbo èèyàn láti lè dọ́rọ̀ ẹ̀ padà ila sahib hadal qabr, bí Imam Maliki ṣe sọ nígbà tó káwọn ọmọ akéwù rẹ̀ lọ sí ibi sàárì Ànábì sallallahu alaihi wasallam. Ó wá ní pé kullun yuqadu wa yutrak, gbogbo èèyàn la lè gba ń tó bá wí, gbogbo èèyàn láti lè dá ń tó bá wí nù, á gba ń tó bá wí tó bá ti bá tírà Ọlọ́run ọba mu, tó bá dé sí Ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí á máa gbà. Ṣùgbọ́n tó bá ti tako, á sì kíni, á da ọ̀rọ̀ ẹnu, àyàfi ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo láàlé dànù, ìyẹn lọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Naam, wọ́n wá ń sọ ìtàn, wọ́n ń sọ tarjama Imamul Bukhari, wọ́n wá ṣe nǹkan tí ó ń jẹ́ àbòsí nípa ìtàn Imam Bukhari tí wọ́n sọ nípa ìyẹn ni pé ríhìlà Imamul Bukhari nígbà tí wọ́n wọ ìlú Baghdad, ìrìn àjò Imam Bukhari nígbà tí wọ́n wọ ìlú Baghdad, wọ́n wá pa àwọn irọ́ tó lágbára mọ́ wọn, àwọn parọ́ mọ́ wọn tí ẹni tó bá jẹ́ àfáà ẹ̀sìn tí ó gbọ́dọ̀ máa sunkún tínú rẹ̀ ó mọ̀ bàjẹ́ pé àwọn ẹni Ọlọ́run, àwọn àfáà ẹ̀sìn lẹ́nìkan kan ń tanú lù yìí, lẹ́nìkan tí ó jẹ́ nǹkan kankan ń tanú lù, àbí kò mẹ́ni tó ń jẹ́ Imamul Bukhari ni, kò mẹ́ni tó ń jẹ́ Imamul Bukhari. Tó bá jẹ́ kó mẹ́ni tó ń jẹ́ Imamul Bukhari kò ní dán tó ń dánwò yẹ̀wò, òun náà ò ní ṣe bẹ́ẹ̀ rárá, ṣùgbọ́n kò mọ Imamul Bukhari. Tó bá rí bẹ́ẹ̀, a ṣàlàyé ẹni tó ń jẹ́ Imamul Bukhari, a ṣàlàyé ẹ̀ fún, ṣùgbọ́n lásìkò ìkọ́ a kọ́kọ́ dá ọ̀rọ̀ tí wọ́n sọ padà, torí pé inú tó ń kó bá ẹ̀sìn nílùú wa Nàìjíríà tá a wà yìí, nínú tó ń fa ẹ̀sìn sẹ́yìn nílùú wa Nàìjíríà tá a wà yìí, òun ni sukutul ulama, káwọn àfáà dákẹ́, kẹ́nìkan máa ṣèbàjẹ́ àbí kó máa sọ̀sọ́kúsọ nínú Islam kí wọ́n sì dákẹ́ kí wọ́n máa wo.
kọ́mọ kí ó dákẹ́, káàfà dákẹ́, gbogbo yẹn wá dákẹ́, kẹ́ má sọ nǹkan kan. Tẹ́ ń sọ ni pé bó ṣe rí ló wí yẹ, bẹ́ẹ̀ bá ti lè fèsì. Torí ẹni tó bá jẹ́ àfáà súnà, àbójọ́mọ kéwú súnà, bẹ́ẹ̀ nìkan bá sọ nǹkan, tó bá sọ̀rọ̀ kan tó bá ti takò tọ́lọ́run, àbó takò tànábì sallallahu alaihi wasallam, àbó takò tó ń bẹnú ẹ̀sìn, so ọ̀rọ̀ tó sọ yẹ á dá padà fún un. Wọ́n tó bá sọ òun mẹ́rin tó kúnná wá tí ó fi yé wa pé tó sọ, káwá tó sọ pé ọ̀rọ̀ ilé gan irọ́ ńláńlá òun ni wọ́n pa mọ́ Imam al-Bukhari. Torí pé àfáà náà, àfáà Habibu Markaz, ó ní Imam al-Bukhari nígbà tó wọ̀lú Baghdad, tí wọ́n ti gbọ́ pé ìfẹ́ tún ọ̀rọ̀ yẹn sọ lẹ́ẹ̀mejì, ẹ máa gbọ́ nígbà tí n bá ń ka nǹkan tó sọ. Ṣùgbọ́n nǹkan táwọn sọ gangan ni pé nígbà tí wọ́n wá ń ka àdísì fún Imam al-Bukhari pé àdísì báyìí kọ́, tí Imam al-Bukhari wá ní mi ò mọ̀. Wọ́n ní àwọn tó wà ní àwọn àbá tó wà ń jókòó bá wojú ara wọn pé ilé yóò mọ̀ kankan, ilé yóò ní mọ̀ kankan. Wọ́n bá parí ìtàn Imam al-Bukhari, wọ́n parí ẹ̀sìn. Wọ́n wà ń retí pé bóyá wọn ó sọ yòókù, bóyá wọn ó sọ yòókù. Ramadan parí, wọn ò sọ yòókù. Lẹ́yìn Ramadan, wọn ò sọ yòókù. Àwọn èèyàn tó wá pé wọ́n ṣàkíyèsí rẹpẹtẹ, wọn ò sọ kankan. So tó bá rí bẹ́ẹ̀, àfi ká dá ọ̀rọ̀ wọn padà sí wọn lẹ́nu, ká kó sí wọn lẹ́nu. Èyí pé a sọ pé lé yín nìkan kọ́ ni tí a wà, wáyé pé lé yín nìkan ni tí làtẹ̀ ń kà wà, táwa yòókù ò rí. Àzọ̀pútọ̀ bóyá bó dẹ̀ sí rí ilẹ̀ wúyẹ o. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti mọ tó nímọ̀ láyé, ẹ lọ ka ìtàn Imam al-Bukhari, Tarjamatul Imam al-Bukhari, idhabu wakrahuhu, ẹ lọ ka fi hayyi al-makani, fi hayyi kutub, nínú èyíkéyìí tírà, fi hayyi kitabin, nínú èyíkéyìí tírà, ẹ lọ ka Imam al-Bukhari. Ìyí tí mo fẹ́ sọ fún yín kò ní yàtọ̀ sí nǹkan tó mẹ́mbẹ̀. So bóyá ká sọ wípé àfá Habibu Markaz, àfá Habibu Markaz Agége, bóyá ká sọ wípé wọn ò mọ̀, ká sọ pé wọn ò nímọ̀ débẹ̀, ìyẹn dá. Pé tá a bá sọ wípé wọ́n mọ̀, wọ́n kàn sí bẹ́ẹ̀ ni, nǹkan ńlá. Tàbí pé iná dùn ní pé ìsorí kunkun náà ni, sẹ́sìn Ọlọ́run Ọba, sáwọn ẹni Ọlọ́run Ọba, ìparun ńlá lélẹ́yìí. Tó ká fún wọn lẹ́síkìs, ká sọ pé bóyá kò yé wọn, àbáwọn náà mọ̀ tí wọ́n wá ń lọ tójú bọ ìyìn tí ò yé wọn, tó yẹ kí wọ́n padà lọ kẹ́kọ̀ọ́, bóyá kí wọ́n padà sílé kéwú, kí wọ́n lọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sìn ní pẹrẹpẹ. Torí pé nígbà tó bá fi burú fún èèyàn débi pé èèyàn ń tú kọ́tàlà àti kọ́tàlà nítumọ̀ kan náà. So waznu fa'ala àti fa'ala téèyàn bá ń tú nítumọ̀ kan náà, so a wòye sí pé àìdàkẹ́ni bóyá kò mọ̀ nǹkan kan. So tó bá jẹ́ kó mọ̀ nǹkan, ó kàn mọ́mọ́ fẹ́ máa da nǹkan rú mọ́ àwọn èèyàn ni, a máa mùdílù nìyẹn, ẹni tó ń sọ àwọn èèyàn nù, torí ẹ̀ ní fífẹ́ sọ wípé wọ́n mọ̀, wọn ò mọ̀ kéwú. So kí wọ́n yẹ̀sẹ̀ lọ lé kéwú, kí wọ́n lọ kẹ́kọ̀ọ́, kí wọ́n tún wá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó yanjú. So ó mọ̀ pé fi personality ẹnìkan lẹ̀, tá a bá ń sọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀ kódà àwọn tí wọn ò ṣe súnà Ànábì sallallahu alaihi wasallam, tí wọ́n bá ń sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ mímọ̀, ọ̀rọ̀ òdodo ni wọ́n máa sọ, torí mímọ̀ ò yàtọ̀. Wọ́n sọ òdodo pé bí mímọ̀ ṣe rí nù, bó bá kan bí tara wọn, so èmi ni wá ṣe báyìí, èmi ni mo wá yé tẹ̀, mo wá ń bàjẹ́ báyìí, ṣùgbọ́n bó ṣe rí náà nìyẹn. Ṣùgbọ́n àfá Habibu al-Markazi fi Agége, àwọn ò rí bẹ́ẹ̀, àwọn kan ń da gbogbo ẹ̀pọ̀, wọ́n ń da gbogbo ojú ẹ̀sìn rú. Àìmọ̀ kan wá hàn jáde látara wọn rẹpẹtẹ pé ẹni yìí tá ti ẹ̀ ń wò pé àfáà ni, onímọ̀ ni, àsìkò tí ẹ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn. So ilé náà ló wá débi Tarjamatu Imam al-Bukhari, ilé tí wọ́n sọ, tí mo wá ń retí pé wọ́n ó ṣe àbí wọ́n ń bọ̀ ni wọ́n wá takú síbẹ̀ pé wọ́n fi Imam Bukhari ṣe yẹ̀yẹ́. Wọ́n wo Imam Bukhari pé
àṣẹ tí ò tiẹ̀ mọ̀ nǹkan kan báyìí ni Imam Bukhari, ìyẹn ni pé wọ́n ń parọ́ mọ́ Imam Bukhari, wọ́n ń ba ìjọmọlúwàbí Imam Bukhari jẹ́ fáwọn mùsùlùmí tí wọ́n má bàa ní síkọ̀ sí Imam Bukhari mọ́ gbẹ́ngbà tá bá kú ti ba àyẹ́ntọ́ ìyẹn náà sì ni olórí tíra hadith eléyìí tá bá fẹ́ sọ pé olórí tíra hadith tá bá fi gbọ́ súnà Ànábì sallallahu alaihi wasallam yé torí pé Imam Bukhari mórúkọ tí àwọn àìmọ̀ sọ wọ́n ni Amirul Mu'minin fil hadith, kò sírú ẹ̀ ni. So ìwúrí ló yẹ kó jẹ́ fún mùsùlùmí, kìí ṣe tí mùsùlùmí ó wà máa tàbùkù rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá pè rẹ̀ mùsùlùmí tó bá ń tàbùkù Imam Bukhari, irú ẹni bí a dáùtù Islam ẹ̀, gẹ́gẹ́ bí ti àfáà bí Mọ́ríkà sí bó ṣe ń ṣe yìí. Wọ́n ti sọ̀rọ̀ rẹpẹtẹ tẹ́sí ń bọ̀ lórí ẹyọ kọ̀ọ̀kan látọ̀dọ̀ tèmi ní máa mẹ́sì wà lórí ẹyọ kan, bó jẹ́ pé àwọn àfáà mi ti sọ̀rọ̀ wọn ti kọ́rọ̀ wọn sí wọn lẹ́nu. So ṣùgbọ́n inú ojúṣe onímọ̀ àtojúṣe ọmọ kéwú iná ní gbogbo ilé ọmọ kéwú tí kéwú bá yé tó yanjú. So láti mọ̀ pé òun gbọ́dọ̀ dákẹ́ pé ẹni tí ọba bẹ́yàn bá ti ẹ̀ sọ nǹkan bẹ́yẹ báwọn èèyàn bá pèsè àkíyèsí pé àáfà ní tẹ́ẹ̀sọ ẹ̀kọ́ mọ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò sì ṣàtúnṣe, ṣùgbọ́n eléyìí wọn á tún ṣagídí lórí àìmọ̀kan wọn ni. So tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ àìmọ̀kan lórí afẹ́fẹ́ náà káwa náà wá dá padà, ká dá ìmọ̀kan tẹ́ ẹ sọ padà sí yín lẹ́nu látòrí afẹ́fẹ́ tẹ́ ẹ ti sọ, káwọn èèyàn tẹ́ ẹ ń sọ fún tí wọn ò mọ̀ káwọn lè bá mọ̀ pé ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ ń sọ o. So ẹ̀yin lẹ mọ̀ nǹkan tí ẹ ń sọ, ẹ̀yin ni mọ̀ dàrú mọ́ lọ́wọ́. So ọ̀rọ̀ orí bí ẹ ṣe sọ yẹ náà ní ṣókí ń rọra gé gbogbo ẹnikẹ́ni tó bá ẹ lọ kàtẹ́ Imam Bukhari níbikíbi, mo ti sọ fún pé níbikíbi inú tírà èyíkéyìí. So bó sì jẹ́ pé inú Sahih Bukhari náà lẹ bára níbi ìbẹ̀rẹ̀ wọ́n sọ tẹ́rìjámà wọn síbẹ̀, ẹ lọ ka àti gbogbo tírà àtàn pátápátá, ẹ lọ ka ìtàn Imam Bukhari ẹ bá ń bẹ̀ bí wọ́n sì kọ ìtàn bẹ̀. Ibi táwa ti gbé tán wọn yẹ torí àsìkò òun ni ìgbà tí Imam Bukhari tí wọ́n wọ ìlú Baghdad, bẹ̀ láti gbé ìtàn wọn. Ìgbà tí wọ́n wọ ìlú Baghdad, lamma qadima Baghdad, wọ́n nígbà tí Imam Bukhari tí wọ́n dé ìlú Baghdad, wa sami'a bihi ashabul hadith, àwọn àfáà aládìth tí wọ́n ti ń bẹ̀rẹ̀ yẹ oúnjẹ kó yé wa pé Imam Bukhari kọ́ ni àkọ́kọ́ àfáà aládìth, àwọn àfáà aládìth ti wà rẹpẹtẹ. So gbogbo àwọn tí wọ́n wá jẹ́ àfáà aládìth táwọn bẹ nílùú Baghdad, gbogbo wọn pátápátá wọ́n wá gbọ́ pé Imam Bukhari ti dé, ó ti wọ̀lú, ijtamahu, gbogbo wọn wá sára wọn jọ, wa aradu imtihana ifdhihi, wọ́n sì ti mọ̀ pé Imam Bukhari ẹni tó há àdíìsì rẹpẹtẹ ni, táwọn gan ti ń jowó ẹ̀ pé èèyàn ṣe ilé ìṣeéṣe kéèyàn há àdíìsì báyìí. Wọ́n wá kóra wọn jọ, wọ́n wá fẹ́ láti ṣe ìdánwò fún Imam Bukhari bóyá lóòótọ́ ló mọ àwọn àdíìsì àbírọ́ ni, torí pé ó ń jẹ́ kàyéfì fáwọn náà, wọ́n àti ìrírú ẹ̀ bí wọ́n ṣe pọ̀ tó, wọ́n rí irú ẹni tó dàbí Imam Bukhari. Ó wà ń yà wọ́n lẹ́nu pé so possible, wọ́n ní tó ó ti dé nìsín, a ṣe ìdánwò fún. fa'amadu ila mi'ati hadithin faqallabu mutunaha wa asanidaha, wọ́n ní wọ́n wá lọ kó àwọn àdíìsì 100 wọ́n ṣàjọ nínú àdíìsì Imam Bukhari. Wọ́n wá sa àdíìsì 100 jọ, wọ́n wá yí àwọn mùtún àwọn mọ́tínú ẹ̀ àwọn kíkọ rẹ̀ wọ́n wá yí padà. Àwọn sánàdì tó gbà wá ìyẹn ni àwọn chain tádìsì yẹ gbà wá wọ́n change ẹ̀. So waja'alu matna hadha al-isnad li isnadin akhar, wọ́n wá gbé mọ́tínú àdíìsì text àdíìsì eléyìí wọ́n mú, wọ́n wá lọ fi tì sára chain mi. So text tó wá báyìí pé kọ́ọ̀dà kìnnìkan wọ́n wá mú ọ̀rọ̀ tó wà lábẹ́ rẹ̀ wọ́n gbé kúrò ńbẹ̀, wọ́n lọ gbọ́rọ̀ míì wá síbẹ̀. So bẹ́ẹ̀ náà ni wọ́n mú chain míì wọ́n gbé lọ síbò míì, wọ́n gbé àdíìsì míì tí kìí ṣe àdíìsì tí àwọn tó jẹ́ pé kò ń ṣe chain yẹn ló gbé wá,
wọ́n gbé síbẹ̀, wọ́n da gbogbo ẹ̀rú, wọ́n dà pọ̀ mọ́ra wọn. So wọ́n wá ní wàjáàlú matna hadal isnadi li isnadin akhar, wọ́n wá mú matnu tẹ́kìtì chain eléyìí wọ́n gbé lọ síbi chain mi, tẹ́kìtì chain eléyìí wọ́n gbé lọ síbi chain mi, so chain eléyìí wọ́n gbé lọ sórí tẹ́kìtì mi, wọ́n da gbogbo ẹ̀rú bẹ́yẹ. wọ́n ní wàdáfàáhùnhà ìlà asharati anfus, wọ́n ṣe bẹ́yẹ, wọ́n wá wá àwọn èèyàn 10, wọ́n kó wọn jọ sẹ́mọ̀ gbọ́gbọ́rún àdìsí lápè, wọ́n wá wá àwọn èèyàn 10, wọ́n wá fún wọn ní àdìsí 10 tí wọ́n da sánàdì àti tẹ́sítì mọ́tínú ẹ̀ àti sánàdì ẹ̀ wọ́n ti da gbogbo ẹ̀rú. So wọ́n da gbogbo ẹ̀rú mọ́ra wọn, wọ́n wá fún èèyàn 10 ṣé mọ̀ pé èèyàn 10 tí wọ́n fún yẹ ó túmọ̀ sí pé nígbà tí wọ́n bá fún èèyàn 10 ní nǹkan 10 ó pé 100 nìyẹn, wọ́n wọ èèyàn 10. likulli rajulin asharatu hadith, ẹnì kọ̀ọ̀kan wá ní àdìsí 10 nínú àwọn ọkùnrin yẹn. wa amaruhum idha hadaru al-majlis, wọ́n wá pa wọ́n láti pé tí wọ́n bá ti dé ìjókòó tí wọ́n bá ti dé ìjókòó yẹ kí wọ́n lọ bá Imam Bukhari, kí wọ́n lọ bá, kí wọ́n sì ka àdìsí yẹ fún pé bẹ́ẹ̀ ni wà á kọ́dọ̀ alayhi al-maw'ida lil-majlis, wọ́n wá mú ọjọ́ tí wọ́n jókòó, wọ́n mú ọjọ́ náà. fahadaru, wọ́n ti wá dé. wahadara jama'atu min al-ghuraba min ali Khurasan wa ghayrihim, so àwọn àlejò náà ti dé láti ìlú Khurasan àtàwọn ìlú míì, so ó túmọ̀ sí pé láti àwọn ìlú rẹpẹtẹ ìlú làwọn èèyàn ti wá, so àti gbogbo àwọn àáfàá ìlú Baghdad náà àwọn náà wà ń bẹ, àwọn àáfàá ìlú míì náà wà ń bẹ. falamma itma'anna al-majlis bihalihi, so nígbàtí ìjókòó ti wá tó ti balance, ìjókòó tó ti wà ní tó ti dìrọ̀ tí everybody ti jókòó tí wọ́n ti ń retí tí pé kí nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ. intadaba rajulun minal asharati fasa'alahu an hadithin min tilka al-ahadith, so arákùnrin nínú àwọn ọkùnrin 10 tí wọ́n kó jọ, ẹnìkan kọ́kọ́ wá jáde, so ó wá ń bi léèrè níbi àwọn àdìsí yẹ pé báyìí àdìsí eléyìí ni sẹ́wọ̀n fún láti sọ pé wọ́n ti dá gbogbo ẹ̀rù, wọ́n ti gbé sánàdì míì, wọ́n ti gbé chain míì fún tẹ́sítì míì, wọ́n ti gbé tẹ́sítì míì fún chain míì, so wọ́n ti dá gbogbo ẹ̀rù pátápátá. So wọ́n wá bí àwọn ọkùnrin ẹnìkan náà àwọn 10 yìí wá jáde, ó kó 10 àtọwọ́ ti ẹ̀ dání, so ó wá ń bi Imam al-Bukhari léèrè pé àdìsí báyìí yóò ka mọ́tínù tí wọ́n ti dàrú àti sánàdì tí wọ́n ti dàrú, yóò kà pẹ̀lú mọ́tínù tí wọ́n ti dàrú. Sẹ́wọ̀n pé méjèèjì ò bára wọn lọ mọ́, nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń kà yẹ, tí wọ́n wá ń pè lẹ́yọ kan. Bí kéèyàn lọ mú àdìsí kan láti inú ibì kan, kó wá lọ mú chain láti bòmí, kó mú test láti inú àdìsí mi, kó wá gbé sí abẹ́ ara wọn, kó wá máa sọ pé àdìsí yẹn ni òun ń kà. So wọ́n wá ń ṣe bẹ́ẹ̀ fún Imam al-Bukhari. So ẹni àkọ́kọ́ jáde nínú àwọn 10, ó kó tiẹ̀ ó lọ kà fún Imam Bukhari wá ní, so àdìsí lélẹ̀ tọ́. faqala al-Bukhari, Imam Bukhari ní la a'rifuhu, èmi ò mọ̀ àdìsí eléyìí o, mi ò mọ̀. fama zala yulqi alayhi wahidan ba'da wahidin hatta faraq, so títí ẹnì kọ̀ọ̀kan wọ́n jáde, wọ́n bá ti jáde, so wọ́n ṣe bẹ́ẹ̀ títí tí gbogbo wọn fi parí. wal Bukhari yaqulu la a'rifuhu, Imam Bukhari ní èmi ò mọ̀ àdìsí tẹ́ ń kà yìí o, la a'rifuhu, èmi ò mọ̀. wọ́n ti change ẹ̀ lóòótọ́, wọ́n ti change test sí chain, sádìsí ẹ̀ wá ní ìyẹn mọ́ ni kò ń so mọ̀. Imam Bukhari ní la a'rifuhu, ṣe mọ̀ pé wọ́n expect kí Imam Bukhari sọ pé èmi ò mọ̀ oṣù mọ́ bó ṣe rí ní rárá. Imam Bukhari ò sọ bẹ́ẹ̀, Imam Bukhari sọ pé la a'rifuhu. wa kana al-ulama'u mimman hadara al-majlisa yaltafitu ba'duhum ila ba'din wa yaqulun fahima rajul Allahu akbar. wọ́n ní wa kana al-ulama, ẹ̀dàkùn àfà àbíbù ṣé kéwò yé imọ́ ni. wa kana al-ulama'u mimman hadara al-majlisa yaltafitu ba'duhum ila ba'din, wọ́n ní
àwọn àfà àwọn onímọ̀ àbí alimu ṣe bí jẹ́ mú ẹni ulama wọ́n ní àwọn àfà nínú àwọn tí wọ́n wà ní ìjókòó yẹ tí wọ́n wá sí ìjókòó yaltafitu ba'duhum ila ba'din apá kan wọ́n wà ń wojú apá kejì wọ́n ń wòra wọn wàyàkùlùn tẹ́rí pé kèsẹ̀ nìkan wọ́n wà ń sọ fúnra wọn pé fahima rọ́jù ọkùnrin mọ́ gbàgbọ́ yìí o ọkùnrin ó nímọ̀ o ẹ̀yin sì sọ pé wọ́n sọ pé eléyìí ò mọ̀ nǹkankan o sẹ́rí pápò sílẹ̀ sí àbí ẹ̀kẹ́ kí n tó tún ka ni wa kana al-ulama'u mimman hadara al-majlisa yaltafitu ba'duhum ila ba'din wayakuluna fahima rajul àwọn àáfàá tí wọ́n wà ní jókòó tí wọ́n wá sí jókòó yẹ wọ́n ní wọ́n wojú ara wọn ìrí àwọn àáfàá Baghdad yẹ gangan fúnra wọ́n wojú ara wọ́n wá sọ pé ọkùnrin yìí ó gbàgbọ́ yìí ó nímọ̀ wa man kana lam yadri al-qissata yakudi ala al-Bukhari bil ajizi wa taqsiri wa qillati al-hifdi wọ́n ní ṣùgbọ́n ẹni tí ó mọ̀ nípa àwọn èèyàn míì táwọn ò mọ̀ ń pa nǹkan tó ṣẹlẹ̀ pé wọ́n ti gbé àdìsí míì sí mi wọ́n ti gbé àwọn àdìsí míì sí mi àwọn ni wọ́n sọ yí pé eléyìí kò nímọ̀ kan kò wà taqsiri ìmọ̀ eléyìí wọ́n ti sọ pé ó hadisi ó mọ̀ nǹkan eléyìí ó mọ̀ nǹkan kan wa qillatu al-hifdi eléyìí kéré eléyìí tó sọ pé láàrífù àwọn ni wọ́n sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ wà man kana lam yadri al-qissata àwọn tí wọn ò mọ ìtàn yakudi pé àwọn tí wọn ò mọ nǹkan táwọn àáfàá Baghdad ti ṣe wípé wọ́n ti change iṣẹ́ ni wọ́n ti ṣe so nígbà tó jẹ́ pé aláìmọ̀kan làwọn sẹ́wọ̀n páwọn náà kúkú mà àdìsí yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n sì mọ̀ pé wọ́n ti change iṣẹ́ ni so wọ́n kàn rí pé àwọn ilé nǹkan àdìsí so Imam Bukhari sọ pé àrífù èmi ò mọ̀ so àwọn tí wọ́n jẹ́ àáfàá àti wọn táwọn jẹ́ àáfàá àtàwọn àáfàá Baghdad ni àtàwọn àáfàá tí wọ́n wá láti bòmí táwọn ti mọ bá àdìsí ṣe tí wọ́n mọ chain tó gbá àdìsí wá tí wọ́n mọ text tó wà ní ọdẹ àdìsí ìgbà tí Imam Bukhari ti sọ pé láàrífù làwọn ti sọ pé ọmọ àkíkọ àkíkí lọkùnrin yìí onímọ̀ lélẹ̀ fahima rajul eléyìí gbàgbọ́ yìí ó mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n àwọn aláìmọ̀kan táwọn ò mọ̀ tiwọn so ṣé àfáà bíbù sáláìmọ̀kan lẹ́yìn náà ni ẹ̀yin náà ó mọ̀ pé ẹ̀yin náà ó mọ̀ kí sọ yẹ lamutadiri le kí sọ ya habiballah ya mudiru al-markaz la ta'rifu le kí sọ anta min al-juhal ṣé wọn náà ó mọ̀ tán yẹn ni ṣé wọn náà ń bẹ nínú àwọn aláìmọ̀kan yẹn ni so torí pé àwọn aláìmọ̀kan ni wọ́n sọ̀rọ̀ yẹ àwọn ni wọ́n dájọ́ wọ́n gbé dájọ́ lé Imam Bukhari lórí sẹ́wọ̀n pé wọ́n sì ń kọ́ntínú wọn tí ì parí ṣùgbọ́n gbà táwọn mẹ́wàá yẹ tí wọ́n ti wá ka gbogbo àdìsí kéèyàn mẹ́wàá tó èèyàn mẹ́wàá lákọ̀ọ́kọ́ ó ka àdìsí oríṣi lọ́nà mẹ́wàá Imam Bukhari ó ń sọ fún níbi àdìsí kan pé láàrífù ẹnì kejì náà jáde ó ní láàrífù ẹnì kẹta náà jáde láàrífù ẹnì kẹrin náà jáde láàrífù ẹnì karùn náà jáde láàrífù títí tó fi dórí ẹnì kẹwàá sẹ́mọ̀ pé aláìmọ̀kan tí ó mọ̀ nǹkan tí wọ́n kà tí Imam Bukhari ní tó tún máa sọ náà ni pé eléyìí ò mọ̀ nǹkan kan yín táwọn náà sọ lọ́jọ́ yẹn nìyẹn ọ̀rọ̀ yẹn ní gangan náà lẹ́yìn náà ń sọ tó ń fi hàn pé aláìmọ̀kan nìyẹn lára àwọn aláìmọ̀kan tí wọ́n wà ń jókòó jọ náà lẹ́yìn náà wà àwọn aláìmọ̀kan tí wọ́n wà ń jókòó jọ náà wọ́n tún wá san jẹ yín lọ torí pé àwọn ò tiẹ̀ mọ̀ nǹkan kan rárá ṣùgbọ́n tá a bá béèrè lọ́wọ́ ẹ̀yin nìsín ẹ lẹ́ mọ̀ tíà ẹ gbọ́ lárúbáwá ẹ lè ka nǹkan ẹ sì tún ti rí ìtàn yẹn lẹ̀ ẹ tún ti rí ìtàn yẹn lẹ̀ ẹ tún wá fi pamọ́ so inna hadhihi jarima min al-jara'im ìwà abú parapata ni nínú àwọn ìwà abú kéèyàn máa parọ́ kò tó wá parọ́ méèyàn lásán abó ọmọ Imam Bukhari ni kí lẹ́yìn gan ṣe inú ẹ̀sìn kí lẹ́ gbé ṣe náà ó mọ bẹnu àtẹnu Imam Bukhari yá lọ ṣe táwọ́bà o nítorí ọba ṣe táwọ́bà nígbà tí yá Ọlọ́run bá dé wọ́n bẹ̀rẹ̀ káàánú tì gẹ́gẹ́ bí mo ṣe ń bá lọ àwọn àfà àwọn gbà pé ọkùnrin ìbú mọ̀ ní fáhìmọ̀ in tó ń ṣe yé ṣùgbọ́n àwọn tí wọn ò mọ bọ́rọ̀ sí jẹ́ àwọn wò pé kò mọ nǹkan kan nù kíní so títí táwọn mẹ́wẹ́ wáyẹ
tí wọ́n fi ṣe tán ní tó sọ náà ni ó sọ pé òun ò mọ̀ wal Bukhari yaqulu la a'rifuhu títí hatta faragu kulluhum títí gbogbo wọn fi ṣe tán falamma alima annahum qad faragu nígbàtí Imam Bukhari wá mọ̀ pé wọ́n ti tán gbogbo wọn ti ṣe wọ́n ti mú àdísì wọn fẹ́ ka wọ́n ti ka gbogbo ẹ̀tàn ó ti tán iltafata ila al-awwal faqala Imam Bukhari wá ṣẹ̀ṣẹ̀ dojúkọ so àáfàá Àbíbù Agége ibi tá a ti sọ pé àwọn tí wọn ò mọ nǹkan kan tí wọn àwọn táwọn aláìmọ̀kan ni wọn èyí sáàfà wọn ò mọ nǹkan kan wọn àmàdísì kankan wọn kàn gbọ́n tí wọ́n ń kà ní tí wọ́n sì ń gbọ́ pé Imam Bukhari ó ń sọ pé láàrín fún táwọn ti gbé ìdájọ́ wá pé eléyìí kò ìmọ̀ ìkéré kò àǹkan rẹ̀ má sì lò àǹkan ni tẹ̀síìrò ìmọ̀ ìkéré wọ́n dá alágara pé so wọ́n ni wakilatul hifz ìmọ̀ ilé ìkéré so ibẹ̀ ni àfàbí wá dúró pé tí a tí wọ́n ń pè ní Imam Bukhari náà nù òun náà nìyẹn ni òmọ̀ ni wọ́n béèrè ìbéèrè ní òmọ̀ yẹ o ẹ dákun sí ibi sáà dìísì parí sí nìyẹn lákọ̀ọ́kọ́ ó ti kọ́kọ́ fi nǹkan kan pamọ́ kó tó débẹ̀ yẹ o ọ̀rọ̀ tí mo kà pé wàkánà lè kún làmọ́ọ̀hù mímọ̀ ní hádọ́rọ̀ lè majlisa yaltafitu ba'duhum ila ba'din wa yaquluna fahima ar-rajul ó fi yẹ pamọ́ kò ká bọ́n sì ká fún kò tú so ìyìn tó kà ní pé àwọn tó ṣe pé wọn mọ̀tán tó ṣẹlẹ̀ yẹ wa man kana lam yadri al-qissata yaqdi ala al-Bukhari bil-ajzi wat-taqsiri wa qillati al-hifz ìyìn tó kà nìyẹn àwọn tí wọn ò mọ̀tán tí wọn ò mọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ àwọn kan tí wọn ò sì ní mímọ̀ kankan àwọn kan gbé ìdájọ́ wá ní pé Imam Bukhari ó kágara ìmọ̀ ẹ̀kéré ìyìn tó kò há nǹkankan kò ọ̀nà ní kò rí nǹkankan há so ibi táwọn ti dúró ní wọ́n wá ní ìtàn Imam Bukhari parí síbẹ̀ tí wọ́n bá sọ pé ìtàn Imam Bukhari parí kí ló dé tọ́jọ́ kejì tí wọ́n kọ̀ntínú táwọn èèyàn tún pé wọ́n sákèèsí tá tún pé wọ́n sákèèsí pé ìtàn Imam Bukhari tẹ́ sọ yìí ẹ parí ẹ tí wọ́n ságídí tí wọ́n ò ṣe torí tí wọ́n fẹ́ sọ fáyé wọ́n fẹ́ sọ Imam Bukhari ló kọ bú káwọn èèyàn tí wọ́n bá ń gbọ́ hadithi kí wọ́n má bàa ní síkọ̀ sí mọ́ wọ́n fẹ́ pa ọ̀rọ̀ ànábì rẹ̀ ibi tí wọ́n ń lọ nìyẹn nígbà tí wọ́n bá dẹ̀ ti gbégi lé olórí ṣe mọ̀ pé a sọ pé Imam Bukhari lọ ga gbogbo àwọn aládìí tí gbogbo àwọn àfáà aládìí pátápátá tí wọ́n kọ̀nfàmù ẹ̀ á kà fún yín gbogbo àfáà aládìí pátápátá wọ́n kọ̀nfàmù ẹ̀ pé Imam Bukhari lọ ga wọn so nígbà tí wọ́n bá ti wá rọ́jú ọ̀gá ẹ dákun àwọn ọmọ sẹ́ńkọ́ ẹsẹ̀ mọ̀ pa tàwọn kéré nígbà tó bá ti sọ pé Imam Bukhari ò mọ̀ nǹkankan so ṣé mọ́ ni Imam Ibn Majah ni Imam Tirmidhi ni ó sọ pé Imam Muslim ló ti ẹ̀jọ́ mọ́ kéw so gbogbo wọn ó ti tán nìyẹn tí wọ́n bá ti rí òkè ìsàlẹ̀ ti tán wọ́n bá ti gẹ́yàn lórí ẹ dákun kí ló kù so in tí Àbíbù fẹ́ ṣe nìyẹn in tó ń ṣe nìyẹn ó ti wá gbàgbé pé wallahu yutimmu nuri Ọlọ́run bá ti parí ìmọ́lẹ̀ rẹ̀ walau kariha al-kafirun kódà kó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n kọ̀ Ọlọ́run bá ti parí ẹ̀ yuriduna liyutfi'u nurallahi bi afwahihim àbí kí ló fi ń sọ ebẹ́nu ló fi ń fẹ́ páì sáàrí báyìí ni àbí nígbà tẹ́yàn ń ka nǹkan tí èsì tó wà nílẹ̀ ló ń kà tí ò sí lákọọ́lẹ̀ tó sì fi ń ṣe àwọn èèyàn lọ́nà so gbogbo àwọn tó wá jẹ́ pé àwọn náà wọn ò mọ̀ nǹkankan àwọn juhal minan nas kí ni wọ́n ṣe wọ́n ò ní òótọ́ ló ń sọ ó sì à ń ka nǹkan fáwọn ni so torí pé juhal náà làwọn náà wọn ò mọ̀ nǹkan ṣùgbọ́n àwọn tó bá jẹ́ àfa onímọ̀ àwọn tí wọ́n àgbà wọn mọ̀ kí ó tó jiná àwọn ò ti mọ̀ pé kàntàkàntà làbá ìṣe àti gbogbo àwọn tó ń wó lẹ́yìn ẹ̀ náà àwọn ò lè sọ nǹkan tí wọ́n ń sọ ń ta nígbà wọ́n mọ̀ pé àìmọ̀ kan ni wọ́n fi ń sọ̀rọ̀ bọ̀tí wọ́n mọ̀ sí bí ẹni pé lẹ́yìn rẹ̀ so wọ́n tẹ̀ ẹni kó lọ túbá kúrò níbi eléyìí ó wá dúró síbẹ̀ yẹ kò wá kà lọ mọ́ èmi ò wá ka mo ti sọ àbòsí tó ṣe o tí ò kọ́kọ́ ka nǹkan kan tó yẹ kó kà ibi táwọn àfáà ti wojú ara wọn tẹ́ ń sọ pé onímọ̀ ni Imam Bukhari kò ká lẹ́yìn wá gbà yẹ ibi tí àwọn tí wọn ò mọ̀ nǹkan kan táwọn ti sọ pé Bukhari ò há nǹkan kan ní tí wọ́n bi léèrè àdìsí ọgọ́rùn-ún tó sọ pé láàrín fún òun kí wá ní afẹ́ sọ ẹni tí ò mọ̀ nǹkan tó tọ́ kí ni ó sọ yìí tí ó sọ nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lénìí tí wọ́n ti ń gbọ́rọ̀ Àbíbù Marika tí wọ́n ń gbọ́wọ́ àṣẹ táwọn náà sọ pé ó sọ̀rọ̀ ó ṣe kíni torí pálá ìmọ̀ kan ni wọ́n ò mọ̀ nǹkan kan ẹ tó bá mọ̀ nǹkan kan yóò mọ̀ pé sọkúsọ kò sọ nǹkan kan kàntàkàntà ló ń ṣe náà èmi wàá kọ́ sínú ibi tó ń dé yẹ wọ́n nígbà tí àwọn mẹ́wẹ̀ẹ̀wá yẹ tí wọ́n wá ka àdìsí yẹ tán tí Imam Bukhari náà alima annahum qad faragu torí mọ̀ pé wọ́n ti parí tí wọ́n ìrẹ̀tàfàtà ilẹ̀ awwal faqal Imam Bukhari wá dojúkọ ó yíjú sí ẹni tó mú bẹ tó kọ́kọ́ wá béèrè mẹ́wàá àti ẹ̀yẹ ó wá sọ fún pé amma
oni sórí amma hadithuka al-awwal sórí hadisi tiẹ̀ àkọ́kọ́ tó kà yẹ faqulta kadha Allahu akbar. Imam Bukhari tún wá kà bó ṣe kà rahimahullah rahmatan wasi'a in tó ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ Imam Bukhari tó ti ha bó tó ṣe yẹ Imam Bukhari tún wá kà fún pé faqulta kadha tó sọ báyìí wa sawabuhu kadha so oresi rẹ̀ in sawab in tí tó ṣe déédéé ntí ẹ bó ṣe wá hadisi yẹn gangan ṣe wá òun rèé Imam Bukhari wá kà hadisi yẹn bí tẹ́sítì ẹ ṣe wá gangan àti tó wà lábẹ́ rẹ̀ ó kà fún ó ní wa hadithuka thani kadha wa sawabu kadha wa thalith wa rabi' ala alwalai hatta ata ala tamamil ashara títí tó fi dórí mẹ́wẹ̀ẹ̀wá tẹ́ni àkọ́kọ́ kà ó wá kà bí wọ́n ṣe kà ó wá sọ pé tẹ́rí ń tẹ́ kàyẹ ẹ ti dàrú kò sí lára ẹ̀ mọ́ bó ṣe rí ni ó wá ka òríjínà fún wọn ó sì bẹ́ẹ̀ fẹ́ ní àkọ́kọ́ ẹni kejì ẹni kẹta tí wọ́n fi pé èèyàn mẹ́wàá tádìsí ọgọgọ́rùn tó fi pé wọ́n ní nígbà tó ṣe eléyìí Imam Bukhari faradda kulla matnin ila isnadihi Imam Bukhari wá dá ogun mọ́tínù padà sábẹ́ isnadu ẹ̀ wa kulla isnadin ila matnihi ó dá gbogbo isnadu padà sórí mọ́tínù ẹ̀ Allahu akbar. Imam Bukhari ó wá síbẹ̀ fún gbogbo àwọn mẹ́wẹ̀ẹ̀wá fa aqarra an-nasu lahu bil hifzi gbogbo àwọn èèyàn tó ń bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn àtàwọn tí wọ́n ti kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ wípé eléyìí ò tiẹ̀ mọ̀ nǹkan kan àti gbogbo àwọn àfà àtàwọn tí wọ́n kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé eléyìí ò mọ̀ nǹkan kan yẹ gbogbo wọn wá fi ń rinlẹ̀ pé ìbú ìmọ̀ pé ká hà nǹkan kò sí ẹni tó tó nínú àwọn gbogbo wọn pátápátá wọn sọ̀rẹ́ńdà pé ọ̀gá àwọn ni Imam Bukhari wà ádì ánú láwú bílí fadli wọ́n sì jọ̀wọ́ ara wọn fún pé eléyìí lọ́lá jù wá lọ gbogbo àwọn àfà aládìsí ayé ń jọ náà wọ́n sọ bẹ́ẹ̀ qala Ibn Hajar àfà Ibn Hajar àwọn sọ pé hunna yuqda'u lil Bukhari famal ajabu min raddi al-qata' ila as-sawab fa innahu kana hafidhan bal al-ajabu min ifdihi lil-qata'i ala tartibi ma allafuhu min maratin wahida afa Ibn Hajar wọ́n ní níbẹ̀ yẹn ló ti wá hàn pátápátá pé Imam Bukhari èèmọ̀ ni níbi dídá mistake padà lọ síbi tó tọ́ pé bẹ́ẹ̀ ṣe ṣe ní àló tún ń ka tí wọ́n kà wọ́n ṣe rọ́dù ẹ̀ wọ́n ṣe gbé wa ó tún wá kà fún wọn bẹ́ẹ̀ ó wá sọ pé eléyìí mistake ni wá yọ báyìí wọ́n ní Imam Ibn Hajar wọ́n ní eléyìí kàyéfì ni àrírú ẹ̀rí wọ́n ní fàyínàwó kana hafidhan tẹ́ bá ń wá hafidu káàkiri Imam Bukhari olùhá àdéhìí ni àfáà tó jinlẹ̀ ni wọ́n ní in tó yanilẹ́nu jù ni ó tún wá ha mistake tí wọ́n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ó tún wá ha ó wà ń sọ fún wọn pé mistake tẹ́ ṣe ni ibi tẹ́ ti ṣe ni tẹ́ ṣe ni gbogbo tí wọ́n sọ pé ó wá dá padà ó wá dá mọ́tínù padà sí ìsìnàdì ó dá ìsìnàdì padà sí mọ́tínù ẹ̀ so sáwà náà rí sáré Imam Bukhari ó ní ahfadu mi'ata alifin hadithin sahih ó ní mo há mi'ata alifi hadithin sahih mo há 100,000 hadith tó sahih mo há 100,000 hadith tó sahih wa ahfadu mi'ata alifi hadithin ghairi sahih ó ní mo wá há 200,000 hadith eléyìí tí ó sahih tí ó lálàáfíà rárá so kí wọ́n má bàa kó pọ̀ tó yẹ ni wọ́n ti ń pè ní Sahihul Bukhari gbogbo tó ń bẹ́ẹ̀ lọ lálàáfíà ọgbọ́ Sahihul Bukhari ni so torí ẹni wọ́n ti ń pè ní Sahihul Bukhari so gbogbo tó ń bẹ́ẹ̀ pátápátá
ó ní ó lálàáfíà. So Imam Bukhari bó ṣe rí nìyẹn o, kìí ṣe èèyàn burúkú, kìí ṣe èèyàn jágbajàgba, ẹni rere ni, àáfàá súnà tó yanjú tó sì dúró déédéé nídìí ẹ̀sìn Ọlọ́run, ó ní Imam Bukhari, kìí ṣe ọ̀daràn tí àáfàá pè, torí pé irú ẹ̀sìn